Sunday tó gbìyànjú tó fẹ̀mí ẹ̀ lílẹ̀ tó wọnú igbó. Ẹ jẹ́ kí káyìn o, ẹ jẹ́ ká kí Sunday Igboho káyìn dáadáa. Tí n bá ní 1/4 owó tí Sunday ní nínú àkáǹtì tí Sunday ní àkáǹtì rẹ̀ tíjọba gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. Mọ́kànlá tí n bá ní owó tó wà nú ẹyọ kan nínú owó tí Sunday Igboho ní. Wàláhì ò ní gbé Nàìjíríà mọ́, mo fi Ọlọ́run tọ́lẹ̀ mí búra. Ní gbé Nàìjíríà mọ́. Tí n bá ní owó tó tó ẹyọ kan nínú àkáǹtì ẹ̀. Àdúgbò owó wọn gbẹ́sẹ̀ lé ẹnìkan bá gbẹ́sẹ̀ kó ń bẹ̀. Ẹ̀wá lọ́fẹ̀mí rẹ̀ lílẹ̀ fóńtọ̀. Owó kí ń wà tó bá sọ pé owó lè èèyàn wá tó èèyàn máa sọlá ni tí ọlá máa wà téèyàn máa sọlá. Mọye mọ́tò tí wọ́n bàjẹ́ láyé ìjọba Buhari nílé Sunday Igboho ni. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o, ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí, ẹ kílíkì lé subscribe button yẹn, ọ̀fẹ́ ní subscription, kò sẹ́ni tó máa jáwọ́ yín, ọwọ́ yín tẹ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ó súnmọ́ bílíọ̀nù ọkọ̀ tí wọ́n bàjẹ́ ọkọ̀ bíi 6 bíi mélòó tí wọ́n bàjẹ́, ó súnmọ́ bílíọ̀nù kì í ṣe mílíọ̀nù. Àwọn ọkọ̀ tuntun. Síbẹ̀síbẹ̀ náà ó tún sọ káàkiri. Ó náà lè wà ní hòtẹ́ẹ̀lì kan máa jẹ tọ́kì kọ́ mọ̀ pé a ti kọ̀ǹtúrò àwọn ọmọ wọn ti wà ńbẹ̀. Ẹ má fẹ́ nu àbùkù kan Sunday Igboho, ẹni tí ó bá lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀. Bẹ́ẹ̀ bá ti lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀. Ẹ má fẹ́ nu àbùkù kan. Ọ̀rọ̀ kẹ́yìn ọmọ fẹ́ nu àbùkù pàápàá jùlọ àwọn ẹgbẹ́ tó rí bí ẹgbẹ́ míì tí àwọn àti Sunday jọ ń ṣe competition. Ẹ wá o, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ní ọdún tí bàbá Ọbásanjọ́ tó ní kí wọ́n arrest Gani Adams, ó wà lára tí ọjàránkì bàbá Ọbásanjọ́ ńjọ́ náà tíjọba rẹ̀ ò fi níyì ńlẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ Gani Adams Oòduà wà lára tó jàránkì Ọbásanjọ́ dọ̀la. Ọbásanjọ́ náà gbìyànjú, wọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn tí wọ́n baná jẹ́ tí wọ́n gbowó náà tí wọ́n ò ṣiṣẹ́ náà, tọ́rọ̀ wọn dọ̀rọ̀ EFCC tí wọ́n fi dá EFCC àti ICPC ilẹ̀. Àwọn náà wọ́n tún fẹ́ di president lẹ́yìn lórí. Tí wọ́n ní àwọn náà tún fẹ́ ṣèjọba dandan lọ́rùn àròkú sí. Ẹ wá fọmọ yín kalẹ̀ wọ́n ní rárá. Kò sì sí túláàsì nínú ọ̀rọ̀ Nàìjíríà. Níbo lẹ ti gbọ́ rí pé wọ́n jí ìyàn gbé, wọ́n wà ń péjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀, àwọn ọ̀bá aráàlú, àwọn ọ̀bá fámílì ẹni tí wọ́n gbé sọ̀rọ̀, ìjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀. Ẹ rí pé lẹ́yìn ó ti mọ́wọ́ òṣèlú dání ni. Àwọn kan ní wọ́n fẹ́ ẹlikópítà kó wọn lọ sí Kaduna, wọn ò gbàgbọ́ torí àwọn sọ́fẹ́láǹtì yípo wọn, wọ́n sì wà láàrin bálà rẹ̀ bá domi àgbọ̀n jáde ni, ibi tí wọ́n wà wọn àfi tí wọ́n bá wọlé ẹ̀bẹ̀ ló kù. Wọn ò lè escape ńbẹ̀ o, àfi tí wọ́n bá wọlé síbi tí wọ́n wà ló kù. Kò sọ́gbọ́n tí wọ́n lè ta sí. Wọ́n mọ́nítọ̀ wọn látàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru. Wá kó àti gbà wọ́n lẹ̀ torí collateral damage. Ẹ̀mí ẹlẹ́mìí tí ń bẹ lọ́wọ́ wọn, ogójì èèyàn lé tí ń bẹ ń bẹ, ṣé wọ́n wàá pa wọ́n mọ́ wọn ni. Ẹ má fi wá ṣòṣèlú, ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ẹ̀yin nu Ọlọ́run. Ẹ má fi wá ṣòṣèlú. Ṣé wọ́n bí yín dáa bẹ́ẹ̀ lásìkò ológun kẹ́ ẹ wá pé ẹ wá kó kinní kẹ́ ẹ wá ń pé ẹ fẹ́ bá president ológun kan sọ̀rọ̀, head of state lẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí solo administrator kan àbí gómìnà ológun kan colonel lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ọ̀bá aráàlú sọ̀rọ̀. Ṣé wọ́n bí yín dáa bẹ́ẹ̀? Ẹ má fi wá kaskọ́ọ̀sì, ẹ̀yin olóṣèlú lẹ̀ ń fi wá ṣòṣèlú. Àwọn kan wà ẹ̀ka tí wọ́n propaganda burúkú ni wọ́n ní lọ́wọ́ nínú àwọn olóṣèlú yẹn, wọ́n pín sọ́nà mẹ́ta. Àwọn kan wà wọ́n níwà burúkú, ẹ̀ ní rí lójú wọn, ẹ̀ ní rí inú wa wọn. Àwọn wọn mọ̀ pé tí wọ́n bá gbé èèyàn, tí wọ́n bá kọ́ ọmọ sùkúù, yóò dá gbogbo ìlú sí wàhálà. Ayé ọmọ sọ pé ìjọba yìí ti sú wa o, kinní kan ti ṣe o.
àwọn ní propaganda náà àwọn ẹ̀ka kejì tọ́jú propaganda náà bá wọn gbé àní wọ́n lọ ya àwọn ẹni ẹlẹ́ni àwọn sọ́jà Sudan tí wọ́n ń sọ̀ kalẹ̀ nínú bàálù tí wọ́n gbébọn kọrùn àwọn Sudanese tí wọ́n bọ́ọ̀dù flight wọ́n ń sọ̀ kalẹ̀ wọ́n yà wọ́n nù bàálù wọ́n tún yà wọ́n bí wọ́n ti sọ̀ kalẹ̀ ẹ wò àwọn bandits ẹ wò wọ́n tẹ́ ń sọ̀ kalẹ̀ tẹ́ ń gun bàálù. ẹ̀tọ́ bá jẹ́ literate náà tí bá ń fọ́lò rẹ̀ gbogbo tí bá ń rí lórí fóònù orí ọ̀ǹtọ̀ ń ti dàrú. wọ́n lọ ya Sudan níbi tí wọ́n ti ń ta owó àwọn ní Sudan bí wọ́n ti ń ṣe bòròdò change wọ́n máa to owó lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n máa de owó tí wọ́n máa fi kíní de owó tí wọ́n wà nílẹ̀ tí wọ́n máa fi bí wheelbarrow tí owó wọn ò ní fálù. owó lè tó láti bí irú bí ìsójú títì wọn ìyẹn ní Sudan bí wọ́n ti ń ṣẹ́wó wọ́n tún ya fíìmù yìí wọ́n tún ní ẹ wò owó táwọn bandits gbà ní ẹ wò àwọn bandits ẹ wò wọ́n tí ọ̀sẹ́nì kankan tó lè mú wọn. òní ló di ọjọ́ 45 tí wọ́n ti ń wá àwọn ọmọ àti àwọn principal àti tíṣà tí wọ́n kó wọnú igbó. wọ́n kó wọn wọnú igbó. àwọn ọmọ 39 39 máwọn tíṣà bíi 6 principal ọmọ kan tí wọ́n pọ̀n lẹ́yìn ọmọ tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ fún ọba tiẹ̀ jẹ́ wọn gbọ́mọ ńlẹ̀ kí wọ́n tó kó wọn. èèyàn gan-an tí ó nífàn tó lè kánná tó bá wọnú igbó bí wọ́n ti ń rìn yẹn tó bá survive káàkiri káyìn káwá tó sọpọ́ mọ ọmọ kékeré kábíyèsí Olódùmarè ọlọ́run ìwọ ló nílẹ̀ tó lọ́run. wọ́n ṣèṣe dánwò wípé bí wọ́n bá ti súnmọ́dọ̀ wọn bí wọ́n bá ń sá kí wọ́n lè máa rí wọn mú. síbẹ̀síbẹ̀ ìjọba tó kéde kọ́fíù náà ló tún padà wípé wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. níbo láyé wà ń lọ báyìí ọlọ́run. ọ̀rọ̀ Sunday Igboho tọ́wọ́nú gbókílẹ̀ yìí gbọ́ ń pa ẹ̀. alálejò àgbà nǹkan gbé nǹkan hánu lára àwọn ọmọọṣẹ́ ẹ̀. nígbà tí nǹkan faná sójú ìbọn ta báwọn kan o. ìbọn ta báwọn kan nígbà tí ìjà faná sójú o nínú igbó. alágbèrè tó bá gbé tó bá yè ẹja kí ẹpọn á ṣeun. Yorùbá bí n bá ń bọ̀ ǹjọ́ mi bóyá èbó ni wọ́n wà ní wá Fúlàní òun sì ní wá Láwúsá sì ní wá Yíbò èbó ni ń wà. èèyàn jáde ọ̀fẹ̀mí ẹ̀wéwu lọ kó àwọn èèyàn lọ́nú igbó ó sì ń wá àwọn ọmọ tí wọ́n sọnù yìí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí àtàwọn olùkọ́ wọn wípé kọ́lọ̀ jàjàngbara kọ́ gbà wọ́n wá ayé sì tún yí mọ́ nǹkan míì. wọ́n ní tíátà ní ṣe pé ń ṣe fíìmù nínú igbó ni ọkàn wá inú igbó ṣúrúṣú kan ládùúgbò ní bá ń dẹ mọ́ ń bẹ̀. inú igbó tí wọ́n fi dúróònù gbé tá à ń wo gbogbo inú igbó agejù ilẹ̀ yìí ń pè ní tíátà fọ́ọ̀mù èké bá débi ẹ̀rù ọba. wọ́n ní tíátà ní ṣe kọ́ńtẹ́ǹtì ni. advice tí màá fún ẹ̀yin èèyàn rèé o pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń fẹnu àbùkù kan Sunday Igboho ẹ máa bẹ lọ́nkẹ́ ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. a máa rí bẹ́ẹ̀ bẹ́gbẹ́ ọ̀rọ̀ Nàìjíríà yìí dàbí ẹgbẹ́ òṣèlú ni ọ̀rọ̀ Nàìjíríà dàbí ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ kan bá ti ń rọ́wọ́ mú ẹgbẹ́ kan ó fi lẹ̀ mọ́ wọ́n lẹ̀ nǹkan kan mọ́ kí ló wá ṣe nínú gbogbo adúdú owó òun bọ́yọ̀ la títì ní àbó ṣe nǹkan kan ni. èmi kì í ṣe ẹni tí máa criticize èèyàn tí máa desin gọ́ọ̀mù mọ́ ojú o. ní téèyàn bá ṣe tó bá dáa èmi ò rí kọ́ dáa o.
tí Bọ́lá Tinubu bá parí ọdún mẹ́rin àkọ́kọ́ tí wọ́n bá gbé òṣùwọ̀n tí wọ́n bá gbé nǹkan tó ṣe lórí òṣùwọ̀n construction tó ṣe tá a bá gbé lórí òṣùwọ̀n láti gba wọn ti dá Nàìjíríà lẹ̀ ìjọba ò ṣerú ẹ̀ rí o. èló Bọ́lá Ahmed Tinubu ti ná sórí iná táǹkùn èló ni láyé Ọbásanjọ́ $60 billion ní o kìí ṣe náírà o $60 billion láti jókèlèdè tá a fẹ́ ra òògùn ṣùgbọ́n Ọbásanjọ́ òun ṣe security njọ́ náà ibi tí nǹkan fi yàtọ̀ fún nǹkan nu bàbá ń kí bàbá Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ security tí wọ́n bá láwọn kan gbóná àrírù wọn rí yọ̀wọ́nú gbótọ̀ wọn lọ. a lè rírú ẹ̀ mọ́ nú security lẹ́yìn ìgbà tó kù ńbẹ̀ ni security Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní mẹ́hẹ. nǹkan fẹ́ járáǹkì ìjọba Tinubu yìí ó sanwó dáadáa ó sanwó fúnjọba àbílẹ̀ ó sanwó fúnjọba àpínlẹ̀ lóòótọ́ gbogbo nǹkan wọn ṣùgbọ́n tí wọ́n ń fowó ń ṣe ó yẹ ká máa rí. owó táwọn ìjọba ìpínlẹ̀ sì gbà lọ́dún mẹ́ta àwọn ìjọba tó lọ́hùn láyé Buhari ọdún mẹ́jọ tí Buhari lò gbogbo owó tó san kò tó owó tí Tinubu san láàrin ọdún mẹ́ta yìí. Tinubu tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ti fẹ́ jálè lórí tí wọ́n ti ń yáwó sanwó oṣù àwọn òṣìṣẹ́ tọ́pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ zero allocation ẹ lọ rèé Google rẹ̀ kẹ́kọ̀ọ́ mi lé lórí nígbà náà wọ́n ń ṣe zero allocation tí wọ́n sọ pé ìpínlẹ̀ báyìí kò ní rówó gbà lóṣù yìí o tí wọ́n ń pè é síra wọn pé iṣẹ́ ti ń já lọ́nu àwa dípà ń yáwó sanwó oṣù tá à ń yáwó ṣe gbogbo nǹkan owó wa ń sùn wá bọ̀ díẹ̀díẹ̀ ìyẹn tó gbógun sùnmọ̀mí dé yìí o ìyẹn gbógun insecurity.
ń bẹ̀rù pé bàbá ní kí wọ́n lọ gbégbèsè ní ìsìn wọn ò ní dìbò fún wa kí ni ìbò. ọ̀rọ̀ sòrè sọ lásìkò òṣèlú pàápàá jùlọ lásìkò tí bò bá ń bọ̀ advice lásán ni ìyàwó Tinubu fún àwọn èèyàn wa ní ẹgbàá wa o ó ti ní wọ́n máa ta kéńgbé àkà àti àgbàdo ló ní wọ́n máa sun o ní wàá lọ yẹ kó sọ sókó pé wọ́n máa solóso ni ó ní owó kéékèèké wà tíjọba lè pèsè fáwọn èèyàn tí wọ́n ó fún wọn tí ò ní jẹ́ ẹ̀yáwó tí ò ní jẹ́ owó yíyá tí wọ́n sì lè fi ṣe nǹkan kan ẹ bá 100,000 lọ yọ̀ọ̀rọ̀ àgbàdo yọ̀ọ̀yàn lóòótọ́ bẹ́ẹ̀ bá mú 200,000 lọ yọ rẹwà yóò ra epo yóò sì ràdò gan yóò dín àkàrà èyí bọ́ bá 100,000 lọ yóò sì pọ̀ fúnnú ẹ̀ yọ bá ṣe kàn náà kọ́ ni ọ̀tá. ìgbàgbọ́ tóbìnrin ti ń sọ̀rọ̀ ni pé ọwọ́ tó bá dilẹ̀ ilé ìsúnmọ́ wáṣẹ́ fún ọdí gba ẹ̀wọ̀n gbà mọ́ lọ́wọ́ ọmọ ní amọ̀dé káàkéńgbé ni o wọn lágbàdo ni ká mọ̀ yan jẹ o. tẹ́ ẹ bá wojú fóònù yín ní ìsìn oríṣiríṣi lẹ́ẹ̀mọ̀ rí tẹ́rẹ̀ rìn tẹ́fẹ́ mọ̀ tó ara wọ́n lè ya ìyàwó àtọkọ pírẹsidẹ́ǹtì àti ìyàwó rẹ̀ tí wọ́n dúró ń di igbá àgbàdo bí wọ́n ti ń yin àgbàdo. káyin ọfà káyin oró káyin ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. káyin Jonathan tó wà lórí àlééfà tí ò pé dandan dúọ̀dá ẹ̀ wọ́n rí pé òun ṣẹlẹ̀ kejì bóun bá ṣe wọn kan kókó tó ní ẹrun sùlàpàrò ó kú sí kò sí tí ọ̀dà náà jogun lọ nígbà tí ẹ bá para yín orí rántébù náà lọ̀rọ̀ padà sí láàrin ẹ ó ṣeé ṣe o kólógun ọgbà ìjọba o màá ṣe kinní kan sìn sẹ́ẹ̀rí tí wọ́n bá dá Nàìjíríà sọ́nà mẹ́ta tí Nàìjíríà tó bá wà ọ̀nà kan náà ní Nàìjíríà wà o ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣèjọba láyé John tí wọ́n ń ṣe Western region Northern region Eastern region tí wọ́n ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ sọ yìí tí wọ́n ní kí wọ́n máa ṣèjọba kí kálukú ọlọ́rẹ̀ ṣèjọba fọ́dún 4 kí wọ́n lọ túlù wọn ṣe.
0905696. Hello, ẹ káalẹ́ o. Ẹ máa ká lẹ́ka. Ẹ káalẹ́ o, gbogbo lé ń kọ́. Ẹ máa kó ètò ìta. Náà. Orúkọ mi ní Inúọlájí Adéjàre Ọlọ́run mẹ́yìn ayé láti Màlẹ́dé. Ẹ ṣeun. Ìmọ̀ràn tí mi kàn sí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti sọ Ọlọ́run bí ẹ sọ tán. Àwọn aráàbí fún òní mẹ́tí ń forí fọrùn sí. Ọlọ́run sì sọ lọ yóò sọ bọ̀ lágbọ́rọ̀ lọ. Ọlọ́run wọlá pé ọlá ìgbéyàn ló ń wò pé àánú àwọn gbogbo àwọn tán kó náà fi wọ ibi tán wọ̀ lọ. Wọ́n bá wo tó wó wọn ò ní dá sí. Wọ́n bá wo tán ṣe fún wọn jọ̀sí náà. Èyí ṣe pé tí wọ́n jẹ ni ò sí lọ́wọ́ wọn. Ṣùgbọ́n torí wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn ló jẹ́ kán lọ. Ṣùgbọ́n àwọn kan dánú ẹ̀dẹ̀ èèyàn tí wọ́n ti máa sọ náà nù lórí tí wọ́n jẹ. Ọlọ́run fún wọn ti lágbọ́ Ọlọ́run sọ wọn lọ. Agbọ́ Ọlọ́run ẹ pé ètò bàbá mi. God bless you. 09056969961. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ pé ètò sà. Ẹ ṣeun. Orúkọ tèmi ní Akíntayọ̀ Babátúndé láti Alákíá Ìbọn. Ìmọ̀ràn kan fún Sunday Igboho. Ìmọ̀ràn tí nìkan fẹ́ tí mo fẹ́ fún wọn òun ni pé ká má wo tí wọ́n ní wọ́n pé tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ káàkiri. So ọlá pé àwọn fẹ́. Ó máa ṣe o. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Gani yóò àfíìsì mi látọ̀lá aláàfin. Ẹ ṣeun. Ara sà ẹ kó ètò. Ṣé èmi kàn bẹ́ẹ̀ ṣáàdúrà fún olóyè Sunday Igboho ni? Ọlọ́run ọba yóò sọ lọ, yóò sọ bọ̀. Àmín o. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, ògo ní ọ̀jẹ̀. Ní tó bẹ́ẹ̀ ṣe yẹn, Ọlọ́run tó jẹ́ òdògbò àgbáyé òbí kí rẹ̀ ti ń kàn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run fún sínú Ọlọ́run fún sí. Àmín. Ṣé gbogbo àwọn tí wọ́n ń pẹ̀gàn yẹn, ẹ̀jẹ̀ wọn máa pẹ̀gàn. Àmín. Ẹ kó ètò. Ẹ ṣeun. Yes sir. Ọ̀dà ẹ̀yìn ìmọ̀ràn wo la lè fúnjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ insecurity tó. ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ní ọmọ yín Sunday Igboho kí ẹ̀yin brọ́dà mi sísá mi káàkiri ọlọ́pàá lọ èdè ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ ọdún mọ̀ ti lọ lóríṣiríṣi ọ̀fun jẹ́ sí àtìlẹ́yìn sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá ṣẹ́ máa sọ ọ̀pọ̀ sí Sunday kan náà wọ́n ti gbà fún gbogbo àwọn kòròrò ayé kí ni pé tó ń dà wọ́n yẹn láàmú ó ti lẹ́wà sábà tó láàmú sí òkè mi náà. Ọ̀jẹ̀rẹ̀ ọmọ ẹ̀. Kábíyèsí Olódùmarè. Hello somebody. Hello ẹ káalẹ́ o ẹ fi kínní kò síbẹ̀ o. Ẹ hold on o. Hello. Hello káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Àràjì mo kí yín kókó orúkọ mi ní Àràbọ̀kọ ìyàwó ẹ̀ láti Olómi Academy. Ẹ ṣeun. Sẹ́rí ìmọ̀ràn tèmi fẹ́ gba olóyè Sunday Igboho ni pé gbogbo tí wọ́n bá fẹ́ ṣe pátá Ọlọ́run ó fi fún wọn yanjú kí wọ́n má ṣe fídíò kankan ta. Ok kọ́ mọ̀ ṣe fídíò mọ́. Kí wọ́n má ṣe fídíò kankan torí àwọn ẹni tá a wí always kí wọ́n máa wà online. Kí wọ́n má ṣe fídíò kankan èyí tí wọ́n lè fi jàjàbọ̀ nù o
ẹ máa sọ pé àwọn ò máa ṣe fídíò ẹ má jẹ tàn yín o wọn ò lè padà ṣẹ́gun yẹn o àmọ́ tí wọn ò bá ṣe fídíò kankan wàláhì wọn ò ṣẹ́gun àwọn ẹni yẹn wọn ò bá ṣe fídíò wọn ò ṣẹ́gun gbogbo wọn Àlàbá ni láti ojú olómi ẹgbẹ́ tì. ẹ ṣeun. àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀ pé kò yẹ kí Sunday ọmọ ṣe fídíò ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ ń tó sọ ni pé bọ́lọ̀ ń bá rí ọjọ́ èèyàn náà ò rí ọ wọ́n ń ṣe fídíò gan àwọn èèyàn sọ pé kọ́ńtẹ́ǹtì ni pé wọ́n ń ṣe tíátà ni tí wọ́n bá ṣe fídíò tí wọ́n kàn fohùn ránṣẹ́ lé pé ó ti débi òun ó pè náà lé sitin rúùmù rẹ̀ lọ́wọ́ à ń yà láti ń bá a sọ gbogbo yìí èyí ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ bó bá wọ inú ìlú kan bí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n lè sọ pé èèyàn mẹ́ta ti kú ń bẹ̀ irú rúmọ̀ tí wọ́n ń gbé káàkiri ní ìsìn láwọn èèyàn burú o àbí ìlú tá a wà ẹ̀kọ́ ìlú burúkú tí ẹ kàn ṣàdédé wò sùnsùnsùn tẹ́ ẹ sì fòbítúárì lé oko èèyàn ẹ mọ̀ kọ́ rest in peace lé fọ́tò ẹni tó wà láàyè lórí. ẹ̀lú ara mi ẹ̀ka lẹ́. ẹ káalẹ́ o. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni òsì ọ̀yẹ́mí láti bẹ̀rù kà. ẹ ṣeun. ṣé ẹ rí mo kọ́kọ́ kí bàbá mi Sunday Igboho. ẹ mẹ́jọ tan ara wa jẹ. ọwọ́ fún bàbá yìí fi ọkà akin ọgbọ́n inú gbó. inú gbó tí èdè inú gbó bàbá rẹ̀. inú gbó tí ọmọrin rẹ̀ rìn. àbí tí mo sọ yé yín. inú gbó tí kòtò ọ̀pàlàmbá tí gbogbo ọ̀rọ̀ wà ń bẹ̀. ó kí láìpẹ́ nǹkan tó ṣe àwọn ọmọ ẹ̀yìn wọn bíi kéèmì nínú wọn jánu kòtò. inú gbó tí gbó dìbò. inú kòtò tí gbó dìbò. àbí tí mo sọ yé yín. èmi yìn wọn o ẹlòmíì dá ń wó òun ní ìsẹnu sùn tì sí Sunday Igboho tó bá rí ekunu yàrá rẹ̀ lásán yọ ọ jáde. àbí tí mo sọ yé yín ẹ wo gbẹnugbẹnu yọ sọnù lágbára Ọlọ́run lágbára àti Ọlọ́run tí ọ̀rá ń bọ́lẹ̀ báyìí lágbára Ọlọ́run Sunday yóò ṣẹ́gun yóò kógun bọ̀ lágbára Ọlọ́run. àmín. kó o ní ránú ogun lágbára Ọlọ́run ọdún àgbo gbogbo àwọn tí ń gbé tó ìlànà yìí. àmín. ọlọ́láwọ́ aláàkúwátà ilá. Hello somebody. Hello bàbá wa ẹ̀ka alẹ́. Ẹ káalẹ́ o gbogbo lé ń kọ́ o. Bàbá Amọ́jà Jílé Adéṣọ́ àbúrò ló fẹ́ mi. Àmín. Ọlọ́run ti bá lọ rẹ̀ mi. Àmín o. Torí àwa Sunday Igboho tí wọ́n wà ní kẹ́ńgà yìí Ọlọ́run bá wa sọ wọn dé. Àmín. Torí pé gbogbo ọmọ Yorùbá pátápátá ni wọ́n ń jà fún. Èyí sì fèdè àlè bàbá wọn nìkan ni. Bẹ́ẹ̀ tí kẹ́hìn máa dùn fáwọn ọmọ Yorùbá ni pé ṣé àwa láburú ni wọ́n ṣe fóònù fún wa. Torí pé ohun tí ò tó nǹkan ẹlòmí wọn àgbé sórí fóònù fún bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tí ò kú ẹ mọ ló ti kú ẹ wo wọn bí Sunday Igboho ti wà ní tó wà yẹn bàbá mi ò ní parọ́ fún yín bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Ọlọ́run dáàbò ọba tó sọ wọn lọ kó bá sọ wọn dé ní nǹkan bẹ́ẹ̀ ní ogbó kábíyèsí Ọlọ́run nǹkan bẹ́ẹ̀ ní ogbó ìgbàdúrà àti ìdásọ́lọ́ náà ni pé yóò yẹ ẹyin àgbàlagbà ni àyìn ilé àyìn bọ̀ lọ́wọ́ yẹ ni àwọn tó sọ wọn lọ Ọlọ́run bá wa sọ wọn padà. àmín. wọ́n kẹ́rì bọ̀ àmín. wọ́n fi ilé pé kí wọ́n dúró lọ́wọ́ àmín. àṣàfihàn bàbá wa kábíyèsí ni kí wọ́n bá wa bá ààrẹ sọ̀rọ̀ káàrí oko ní tó dáa fún wọn bàbá wọ́n kàn fún wọn ní mọ́tò ní wọn fún wọn ní irinṣẹ́. ibi irinṣẹ́ ló kù sí. ibi irinṣẹ́ ló kù sí bàbá. irinṣẹ́ ló kù sí àwọn arábí ò ṣe é fìbọn pòpò kojú ìbọn pẹyẹpẹyẹ. ibi ń bẹ ní ọwọ́ àwọn akọ̀rọ̀ yìí. n ti bẹ lọ́wọ́ wọn lágbára. ìgbà mọ̀ sí lágbára wọn ò ní ká sọ́jú. àmín. Ọlọ́run bá sọ wọn bí. àmín.